lọ́sẹ̀ tó kọjá yìí ó ní olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party tó tún jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Anambra ìyẹn Peter Gregory Obi àti gómìnà ní ìpínlẹ̀ Kaduna tó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn olóṣèlú ní ilẹ̀ Haúsá Malam Nasir El-Rufai iná máa pàdé iná ṣèpàdé lórílẹ̀‐èdè United States of America tó sì jẹ́ pé tẹlifíṣàn Yorùbá Tòótọ́ ti gbọ́ nǹkan tí àwọn méjèèjì tó ṣèpàdé tó sì jíròrò lé ní orí. ẹ rántí wípé lọ́dún 2023 inú ẹgbẹ́ òṣèlú Labour Party ní Peter Obi ti díje bẹ́ẹ̀ ni El-Rufai wà nínú ẹgbẹ́ òṣèlú APC tó ń polongo òbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣùgbọ́n ní báyìí àárín Tinubu àti El-Rufai ó ti dàrú nítorí pé ó náà fi gígùn ojú olóore òun tó sì jẹ́ pé nítorí ẹ̀ ìní gómìnà àná nípínlẹ̀ Kaduna náà ni ló ṣe fìbínú kúrò nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC tó bọ́ sínú ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP tó sì jẹ́ pé níṣe ni Àtíkù àti àwọn aṣíwájú ẹgbẹ́ alátakò bíi Peter Obi fún rẹ̀ Alhaji Atiku Abubakar tó jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 àti àwọn bíi Rotimi Amichi Káyọ̀dé Fáyẹmí ti ìpínlẹ̀ Èkìtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n kéde wípé àwọn yóò kó ara wọn jọ sí ojú kan gẹ́gẹ́ bí alátakò láti kojú ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ẹgbẹ́ òṣèlú APC All Progressives Congress lọ́dún 2027 èyí táwọn olóyìnbó á pè ní coalition látìgbà tó sì ti kéde náà nínú oṣù kẹta iná tí ń ṣiṣẹ́ tọ̀ tí wọ́n ń ṣe ìpàdé lóríṣiríṣi lórí bí wọn yóò ṣe rẹ́yìn Tinubu lọ́dún 2027. ṣáò ọ̀sẹ̀ tó kọjá yìí ní El-Rufai àti Peter Obi ni wọ́n máa ṣèpàdé ilẹ̀ United States of America ni wọ́n sì ti ṣèpàdé kì í ṣe pé wọ́n fi pàdé sí ilẹ̀ Amẹ́ríkà tó dìídì kúrò Nàìjíríà lọ ṣèpàdé ṣùgbọ́n wọ́n kà kọsẹ̀ ara wọn pàdé níbi ètò kátàjọ lọ fún ní iléèwé kan ní orílẹ̀-èdè Amẹ́ríkà ni tó sì jẹ́ pé àǹfààní náà iná fi ríra náà fi ṣèpàdé lórí ètò òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà ibi ayẹyẹ ẹlọ́kọ̀kànlá ti ìdánilẹ́kọ̀ọ́ iléèwé University of Cambridge tó wà lórílẹ̀-èdè United States of America èyí tí wọ́n ń pè ní the 11th Annual Cambridge Africa Together Conference níbi tí gbogbo àwọn olóṣèlú àti adarí nílẹ̀ adúláwọ̀ ti pàdé láti wá ṣèpàdé èyí tó wáyé nílé ìwé St John's College nínú University of Cambridge ní Peter Obi àti El-Rufai ti pàdé nítorí pé àwọn náà wá fàyẹyẹ náà lẹ́yìn tí wọ́n sì pàdé níbẹ̀ iná máa kóra wọn bọ́ síbi kan tó bẹ̀rẹ̀ sí ní jọ sọ̀rọ̀ òṣèlú bí wọn yóò ṣe rẹ́yìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ròyìn sì ti ń lọ pé ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn méjèèjì ni yóò ti ẹjọ́ díje dupò gẹ́gẹ́ bí ààrẹ àti igbákejì nínú ètò ìdìbò ọdún 2027.